Wọ́n ní ìkìlọ̀ ńlá ni Ìbà Gani Adams Aare Onakakanfo ilẹ̀ Yorùbá fi ránṣẹ́ sí Aláàfin nínú fọ́nrán yìí. Ṣé lóòótọ́ ni? Nítorí nínú fọ́nrán yìí ni Ìbà Gani Adams ti ṣàlàyé bí Ooni of Ife bí wọ́n ṣe jẹ́ kábíyèsí níbi tó jẹ́ orísun fún gbogbo ilẹ̀ Yorùbá. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? Ẹ̀yin èèyàn wa, nínú fọ́nrán yìí ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ìtàn wo ni Ìbà Gani Adams sọ tó mú òkodo ọ̀rọ̀ jáde táwọn èèyàn sì tí wọ́n sì fohùn sí bákan náà. Oríṣiríṣi làwọn èèyàn sọ nípa ọ̀rọ̀ yìí, àmọ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Ìbà Gani Adams. Ìlú tó jáde látara Ifẹ̀ tó jẹ́ akókò tí Àfọ̀njá lọ kógun wọ̀ ibi tí wà láti débálẹ̀ ìparí ẹ̀ nítorí ègún tí Aláàfin Àjàgbó fi sílẹ̀ pé ẹnì kọ́kọ́ gbúdọ̀ tó bá ti lè jẹ́ ààrẹ kò gbúdọ̀ tábà pẹ̀lú tírẹ́sì Ifẹ̀ nítorí pé oríṣi ìfọlẹ̀ ìgbà ni kábíyèsí oríṣi yẹn náà láti bá wá báyìí. Yàtọ̀ sí pé a fẹ́ wá aṣọ ọdún Odùduwà ó ṣe pàtàkì fẹ́ni tó bá fẹ́ ní ìlọsíwájú tó jẹ́ ọmọ Yorùbá kọ́ ọmọ wa forí balẹ̀ forí sun. Tí a bá ní ó bá ní forí balẹ̀ forí sun, gbogbo nǹkan tó bá ń ṣe a máa yọrí sí rere. Òun ni àwọn ọmọ yín wá fún yo, gbogbo àwọn ọmọ yín tó wà yìí. Mo bá lè sọ wípé visit to the palace of Ife ó fẹ́ jẹ́ wọ́n lógún ju one congress lọ. Kò dẹ̀ sí nǹkan tí wọ́n fẹ́ wá rí pé wọ́n fẹ́ wá rí ọba tó wà lórí ìtẹ́. Àlejò lọ́wọ́ máa gba bàbá. Àwọn olóyè Oòduà. Olórí aládé òkú bíbí Ọba lọ́tọ́ ẹ̀lẹ́ o. Afọ́gbà kúyè ló. ṣe. Ẹ̀kú rè. Mo fẹ́ lè sọ fún kábíyèsí pé wíwá sí Ìbàdàn ó jẹ wọ́n lógún ju gbogbo ọ̀tá ní ṣé pàtàkì láti di ọjọ́ mẹ́rin lọ. Nítorí pé ó dà pé tó bá ti wá sí palace inú wọn máa ń dùn gan-an. Wọ́n máa ń wò pé àwọn náà lẹ́nu bẹ́ẹ̀ àwọn wá sí orísun wọn. Kábíyèsí máa dúpẹ́ lọ́wọ́ yín pé jẹ́ kí ọ̀rọ̀ wa ó sún yín. Ẹ já gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ nígbà tí wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Ìbà Gani Adams sọ nípa ọ̀rọ̀ Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí orísun. How can Ife be the orísun? Ridwanullah ló sọ̀rọ̀ yìí. Ó ní we are Yorubas and came from different parts. Ẹ̀yin èèyàn wa ṣe bó ṣe rí nìyẹn. Yẹmí ní ọmọ see them bench Alaafin. Ó ní ọmọ see as them bench Alaafin. The new Alaafin mess up big time. He suppose just hold in corner. Jinx breaker. Yẹn ní wetin this one dey talk. Chief ní ẹ̀yin ọ̀dàlẹ̀ ọlọ́tẹ̀ gbogbo. All I know is no one will win Ọ̀yọ́ with ọ̀tẹ̀ and ọ̀dàlẹ̀. Abayanagba ní this baba do not know history. Ọ̀tọ̀ ní Gani Adams Aare ọ̀nà èyí tó fi parí ẹ̀yìn ọ̀dà. Abíóyè Lọ́ládé Àlé ní you have betrayed Aláàfin and you know the consequences. Paul Ajílẹ̀ ní yes nǹkan ló bí pàǹtí tí pàǹtí fi bí kòkòrò. Ìdọ̀tún ní Aláàfin Aulẹ̀ ní nọ́tà Àfọ̀njá. Oríṣiríṣi làwọn èèyàn fẹ́ react nígbà tí wọ́n gbọ́ gbogbo tí Ìbà Gani Adams sọ. Ifá president ní you Gani, you are saying this after death of King Ọba Lamidi Ọba Adéyẹmí. You can't say it in presence of ikú bàbá yèyé. Ọ̀rọ̀ rẹ o, kí lè ròyìn ẹ̀yin èèyàn wa? Ẹ̀rípò lágbára. Ó wá tó kẹ́ ẹ gbọ́ àwọn kankan tí Aláké tìlú Ẹ̀gbá náà sọ. Lórí ọ̀rọ̀ ẹni tó jura wọn lọ nínú ipò náà ni Aláké tìlú Ẹ̀gbá náà ti fọ̀rọ̀ lẹ̀ o. Kódà wọ́n ṣàlàyé wọ́n tó lẹ́sẹẹsẹ ta ni ọba èyí tó jùlọ pátápátá, ta ló tẹ̀lé Ọ̀ọ̀ni, ta ló wà lẹ́yìn ẹni tó tẹ̀lé Ọ̀ọ̀ni, títí kan fi kan Aláké. Ipò wo ni Aláàfin Ọ̀yọ́ wà? Ṣé Aláàfin lójú Ọ̀ọ̀ni lọ nínú ráǹkì ni àbí Ọ̀ọ̀ni lójú Aláàfin lọ?
Aláké tìlú Ẹ̀gbá bàbá yìí àwọn náà fi ọ̀rọ̀ lẹ̀ kábíyèsí ìfọ̀rọ̀ lẹ̀ wọ́n tó gbogbo ẹ̀ bó ṣe rí gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ ẹ wò nǹkan bẹ́nu fọ́nrán yìí ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Aláké tìlú Ẹ̀gbá. In order of the way they were classified on seniority basis. The next one after the Ooni was the Alaafin. After the Alaafin, the Oba of Benin. After the Oba of Benin, it comes to the Alaafin of Yorubaland. The fifth, and by no means the last, by no means the least either, the Awujale of Yorubaland. tó òun nìyẹn o ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ ẹ ti wá mọ ẹni tó jura wọn lọ báyìí nínú Ọọ̀ni àti Aláàfin ẹ ti gbọ́rọ̀ lẹ́nu Aláké ti ìlú Ẹ̀gbá ẹ sì ti gbọ́rọ̀ lẹ́nu Ìbà Gani Adams. Ǹjẹ́ àríyànjiyàn ṣì wà láàrin ẹni tó jura wọn lọ? Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rèé o ẹ ti gbóhùn lẹ́nu wọn kí lè ròyìn ẹ̀dá sí ẹ drop comment and remember to like share follow us. Thanks for watching. I love ìpolówó ọjà fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu